wọn ò jí mi gbé o wọn ò jí mi gbé o wọn ò jí mi gbé rárá. Ta ló sọ bẹ́ẹ̀? Bàbá wa King Sunny Adé wọ́n ti jáde o wọ́n ti jáde o. Bàbá ti ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́ o. Kódà nígbà tí bàbá máa jáde, orin àti ijó ọpẹ́ òun ọkàn fi sẹ́nu pé wọn ò jí àwọn gbé o. Wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà nílé lóko lẹ́yìn odi tí wọ́n nífẹ̀ẹ́ àwọn, tí wọ́n túyáyá, tí wọ́n túyàyà, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lọ́tùn sọ̀rọ̀ lósìn lórí pé wọ́n jí àwọn gbé, wọn ò jí àwọn gbé. Wọ́n náà wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo pé àwọn rí bí àwọn ṣe wà important sí gbogbo àwọn ọmọ Nàìjíríà. Wọ́n ní wọn ò jí àwọn gbé o. Àwọn àgbà náà bọ̀ wọ́n ní etí tó bá gbọ́ àlọ ló yẹ kó gbọ́ àbọ̀. Òun mo ṣe ní kí n wá fi tó yín létí pé bàbá ti jáde o, wọn ò jí bàbá gbé o. Kódà information yẹn tó mi lọ́wọ́ wípé ó dàbẹ̀ ni pé ó rẹ̀ bàbá díẹ̀ according to the information. Ṣé mo pé nígbà tí mo release fídíò lórí ọ̀rọ̀ wọn lánàá, ṣé mo kí mo sọ fún yín, mo ní ó surprise mi, mo ní tó bá sọ wípé wọ́n lè jíwé, kò sẹ́ni tó wọ́n lè jí gbé o. Ẹ má ṣì mí gbọ́ o, bàbá òkè ìṣọ́ lọ́hùn o, kò sẹ́ni tó wọ́n lè jí gbé o. But tẹ́ bá wo nínú fídíò lánàá pé mo ní pé èmi ò tí gbàgbọ́, but nǹkan tó confuse mi lánàá yẹn, I won't lie to you, paper tó gbé, because kí paper tó lè gbé nǹkan ṣe mọ̀ tó bá yẹ pé tẹ́ bá gbàgbé mo sọ pé mo ti ń rí táwọn blogger kọ̀ọ̀kan ti ń gbé, mo kàn ignore ẹ̀. Ìgbà tí mo wá rí nínú paper mo wá pé a máa ń pọ̀rọ̀ yìí lówe, ó máa ti ń láàrọ̀ nínú. Òun ló jẹ́ kí n wá sọ̀rọ̀ lórí ẹ̀. But still náà pẹ̀lú bí mo ṣe sọ̀rọ̀ lórí ẹ̀ náà, ẹ máa rí pé mo ń sọ pé mi ò tí ì fi taratara gbà pé lótìtọ́ ni. But ṣe rí láyé òde ìsìn ìtawà yìí, kéèyàn yé máa bá wọn dáṣà nà láì mọ̀. Ṣé àwọn pé èmi náà máa ń sọ, because ibi tẹ́ ti ń sọ pé nà láì títí nà láì máa fi di nà túrù mọ́ yín lọ́wọ́ ẹ̀ ní mọ̀. Òun ló jẹ́ kí n sọ̀rọ̀ lórí ẹ̀ ní àná. So bí mo ṣe wá rí confirmation wípé bàbá ti jáde, bàbá sọ wípé wọn ò jí àwọn gbé o. So information yẹn wá tó mi lọ́wọ́. Wọ́n ní ó dàbẹ̀ ni pé ó rẹ̀ bàbá díẹ̀, according to that information. Wọ́n ní ó dàbẹ̀ ni pé ó rẹ̀ bàbá díẹ̀, pé bàbá dẹ̀ ti gba àwọn show tó yẹ kí wọ́n lọ ṣe. Wọ́n ní manager wọn ló wá sọ pé bàbá ẹ̀mí iṣẹ́ ó gùn ju ẹ̀mí èèyàn lọ. Èmi ò ní gbà kẹ́ lọ ṣe àwọn iṣẹ́ yìí lásìkò yìí o, torí ẹ̀mí yín ó wà important sí gbogbo àwọn ọmọ Nàìjíríà. Pé ìyẹn ló wá tọ́jú bàbá pé bàbá ẹ wá rest. Mo pé ó tọ́jú bàbá débi wípé kódà àwọn ọmọ bàbá gan wọn ò mọ ibi tí bàbá wà. Bóyá kò disclose ibi tí bàbá wà fún wọn. Bóyá lórí àwọn iṣẹ́ tí wọ́n gbà according to allegedly information tó tó èmi lọ́wọ́ from the right source. Bóyá wọ́n wò pé tí àwọn ọmọ bá mọ̀ bẹ́ẹ̀, obvious àwọn ọmọ máa wá síbẹ̀. Ó dẹ̀ ṣeé ṣe kí àwọn tí bàbá ti gba iṣẹ́ lọ́wọ́ wọn kó máa béèrè bàbá, káwọn ọmọ wa lọ sọ pé bàbá wa mi báyìí pé manager yẹn ò fẹ́ kí ọ̀rọ̀ yẹn kó escalate. Òun ni ìyẹn ṣe tọ́jú wọn. Mo rò pé ńgbà tí àwọn ọmọ máa ń wò pé àwọn ò rí bàbá ìjọ́ kìíní ìjọ́ kejì, I don't know báwọn ọmọ ṣe gbogbo tásítà ni ẹ pé àwọn ò rí bàbá àwọn o. Ó dàbẹ̀ ni pé wọ́n dẹ̀ ti ń fura sí manager náà pé ó dàbẹ̀ ni pé manager mọ ibi tí bàbá wà kò dẹ̀ sọ. Òun náà àwọn ọmọ ṣe pariwo síta pé àwọn ò rí bàbá àwọn o, àfàìmọ̀ kó má jẹ́ wípé wọ́n ti jí bàbá àwọn gbé o. Ṣé mọ̀ nígbà tó di pé nǹkan tí gbogbo íńtánẹ́ẹ̀tì ti wá gbé, tí pépà ń gbé, manager wa rò pé kójú má rí bí gbogbo ara lògùn ẹ o. Bí manager sọ pé bàbá ó dàbẹ̀ ní pé máa wá jáde síta o, àwọn ọmọ yín ti gbé ta o, wọ́n ti sọ̀rọ̀ lórí social media, kódà pépà gan ti gbé o. Bí bàbá náà ṣe wá pé ìyẹn pé gbogbo ọmọ Nàìjíríà ti ẹ̀sìn nífẹ̀ẹ́ wọn báyìí. Bẹ́ẹ̀ bá ṣe wá ní jẹ́ kí n jáde, mo rí bàbá clear níbi tí bàbá gbé tí ń grant interview nínú car tọ́lẹ̀ tó ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà pé àwọn dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tá a ní sí àwọn dúpẹ́ lọ́wọ́ wa pé
àṣe gan o pé wọn ò jí àwọn gbé o dé àwọn ọ̀rẹ́ o àwọn wà òkè o adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo ṣe wá wò pé etí tó bá gbọ́ àlọ́ ó yẹ kó gbọ́ àbọ̀ àwa la sọ̀rọ̀ lánàá pé wọ́n ní nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí bàbá o ìgbà tí ó dẹ̀ wá ṣẹlẹ̀ mọ́ a gbọ́dọ̀ tún jáde náà ká tún wá fi clear conscience gbogbo èèyàn ọmọ Nàìjíríà pé nǹkan kan ò ṣe bàbá o fún àǹfààní àwọn tí wọn ò tí ì gbọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kí wọ́n gbọ́ pé bàbá wà òkè o nǹkan kan ò ṣe bàbá o àmọ́ síbẹ̀síbẹ̀ náà ìbẹ̀rù bójó nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjà ló jẹ́ káwọn èèyàn tètè ké gbàǹjarè síta pé a máa lè sọ pé kò ń ṣe bẹ́ẹ̀ kó máa lọ jẹ́ bẹ́ẹ̀ kó tó di wípé ó máa rìn jìnnà torí àwa Yorùbá yìí náà ẹlẹ́nu méjì ni wá wọ́n á nígbà tó ṣẹlẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ fi tètè pariwo síta ìgbà tó wá bọ́ sórí tán lẹ wá ṣẹ̀ṣẹ̀ ń pariwo síta àwọn Yorùbá yìí náà tó máa tún sọ bẹ́ẹ̀ ó dáa kéèyàn tètè pariwo nǹkan síta kí nǹkan yẹn má padà ṣẹlẹ̀ mọ́ dájú pé kẹ́ni mi ò fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ pé mo ti ń pariwo jẹ́ kí n ní sùúrù díẹ̀ ẹ mọ báwọn ọlọ́pàá ṣiṣẹ́ bí ṣe máa ń ṣe tẹ́ ẹ bá dé ọ́fíìsì wọn tẹ́ ẹ bá ní èèyàn kan sọnù wọ́n á ní láti gbà wo ni ní àtànà wọ́n á máa wá go wọ́n á ní kò tí ì wọ 24 hours ó dìgbà tó bá wọ 24 hours àwọn míì gan lè sọ pé ó dìgbà tó bá wọ 48 hours tó bá jíyàn gbé lóòótọ́ ṣé 48 hours yẹn ṣé ni ego ò ti dé Kánò á ti dé Kaduna tẹ̀dẹ̀ ṣe ń wà ní Èkó níbi tó gbé ti ń dúró de 48 hours àbí 24 hours ṣe rí irú òfin yẹn I'm sorry to say ó yẹ kó cancel irú òfin yẹn torí ibi tí Nàìjíríà gbé dé lọ́wọ́lọ́wọ́ yìí is a delicate country báyìí tó bá sọ wípé wọ́n jíyàn gbà béèyàn kan sọnù kó má máa dúró de 12 hours or 24 hours mọ́ how much more 48 hours gbogbo àsìkò tó náà fi ń dúró yẹn ẹni yẹn ti rìn jìnnà wọ́n ti gbé jìnnà ṣé nígbà tó bá parí iṣẹ́ tán òun èèyàn ọlọ́pàá ṣíṣe yẹn máa wà ẹ̀ ń wéyàn lóko ó ti dé Àbújá báwo lẹ́yìn fẹ́ trace ẹ̀ bó tó bá yẹ pé immediately tí wọ́n ti sọ jí yẹn òun làwọn ọlọ́pàá ti bẹ́ síta tó ti ń wà ó ṣeé ṣe kó yẹ pé along Ìbàdàn expressway wọ́n á signal àtàwọn Ìbàdàn wọ́n á signal àtàwọn Oǹdó wọ́n á signal gbogbo ọ̀nà tó bá wọnú ara wọn ó ṣeé ṣe kó tètè rescue ẹ̀mí ẹni yẹn gbogbo àti bá sọ pé 24 hours or 48 hours ẹni yẹn gan wá ti gbé kọjá bọ́dà láti dédìí òkú ẹ̀ṣẹ̀ wọn máa wà lẹ́kọ̀ọ́ òun ló yẹ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó bá sọ pé wọ́n miss bẹ́ẹ̀ yẹn wọn kì í padà rí wọn mọ́ tó ọlọ́pàá máa dúró de 24 hours or 48 hours tó bá lè bá ṣe ń jòfin yẹn wọ́n máa dá díẹ̀ o torí ibi tí Nàìjíríà gbé dé lọ́wọ́ yìí máa fìná sórí òrìlé sùn ni má dán wò ni tó o bá ti dán wò wó gbogbo ilé ẹ ti jóná tán tó bá lọ fìná sórí òrìlé sùn igi ogoro máa gùn ní lójú òkèrè báyìí ló dé tó máa dọ̀jẹ̀ bọ̀ ò ní gún mi lójú èèwọ̀ so mo ní kí padà wá fi tó gbogbo ọmọ Nàìjíríà létí pé ètò tó bá gbọ́ àlọ́ ó yẹ kó gbọ́ àbọ̀ péré lológó ń jí wọ́n ní àkì ń bá ọkùnrin ẹyẹ lórí ìtẹ́ bàbá wa King Sunny Adé nǹkan kò ṣe wọn o wọ́n ti padà sílé wọ́n dẹ̀ wà kàǹpé so ẹ bá mi share fídíò yìí ẹ share kí àwọn èèyàn lè mọ̀ wípé bàbá wa Sunny Adé nǹkan kò ṣe wọn fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sílẹ̀ ilé Global TV ẹ subscribe kájọ máa jẹ ìgbádùn ètò yìí lọ a ò ní rí jù báyìí lọ lórí ìran bàbá King Sunny Adé tí ẹni information kan bá tún jáde lẹ́yìn ẹ̀ máa tún wá mú wá fún yín ẹ ṣé o ire o.